mímọ́ la kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti ọjọ́ ìsinmi tòní ní orúkọ Jésù. Bí a ti tẹ̀síwájú ní ẹ̀kọ́ bíbélì tòní, àwọn ogun ọ̀rá darapọ̀ mọ́ wa. Kí a tó tẹ̀síwájú mọ́mì wa, a fẹ́ kí ẹ sọ orúkọ yín. Kí lorúkọ yín mà? Orúkọ tèmi ni Mrs. Olatubosun Christiana. Bọ̀dá wa, kí lorúkọ ẹ̀yin náà? Orúkọ mi ni Oladimeji Tawose. Orúkọ mi náà ò yí padà, Revd Benjamin Ọlọ́run dúró. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, ṣe la gbé orúkọ rẹ̀ ga, bàbá gbọ́ ọpẹ́ wa. Fún oore ọ̀fẹ́ tí ò ní gba ẹ̀yìn wa. A lọ sínú ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí, Olúwa máa bá wa lọ. Ẹ̀mí mọ́ kọ́ wa, fi òye rẹ̀ yé wa. Jẹ́ kí àwa náà ká gbé ìgbé ayé òdodo. Jésù Kristi agbára wa. Ọjọ́ ìsinmi karùn-ún lẹ́yìn mẹ́ta lọ́kan. Àkòrí ni Olúwa Ọlọ́run àlàáfíà àti ìjọba rẹ̀. Ẹ̀ka àkòrí àwọn àbùdá adarí àìwà bí Ọlọ́run ìkẹfà. Orí ọ̀rọ̀ èyí tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí lónìí, òun la pè ní àìṣòdodo. Àìṣòdodo èyí tí ibi kíkà wa jẹ́ ìwé Dìtàrónómì orí ìkẹrin ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n dé ìkẹtàdínlọ́gbọ̀n. Ẹ jẹ́ á ṣí bíbélì wa kàkà. Dìtàrónómì orí kẹrin ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. Nígbà tí ìwọ bá bí ọmọ àti ọmọ ọmọ, tí ẹ bá sì pẹ́ ní ilẹ̀ náà, tí ẹ bá sì bá ara yín jẹ́, tí ẹ sì ṣe ère fífín tàbí àwòrán ohunkóhun, tí ẹ sì ṣe èyí tí ó burú lé ojú Olúwa Ọlọ́run rẹ láti mú un bínú. Mo pè ọ̀run àti ayé jẹ́rìí sí yín lónìí pé lọ́gán lé ẹ̀yin ó run kúrò pátápátá ní ilẹ̀ náà, níbi tí ẹ̀yin ń gòkè Jọ́dánì lọ láti gbà. Ẹ̀yin yóò lọ lo ọjọ́ yín pẹ́ nínú rẹ̀, ṣùgbọ́n ẹ̀yin ò run pátápátá. Olúwa yóò sì tú yín ká nínú àwọn orílẹ̀-èdè, díẹ̀ ni ẹ̀yin ó sì kù ní iye nínú àwọn orílẹ̀-èdè níbi tí Olúwa yóò dá yín sí. Ẹ ṣé lọ. Ìwé Dìtàrónómì orí kẹrin níbi tí a kà fún wa. Ó ń ṣe àlàyé bí Ọlọ́run ti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n bá kọ̀, tí wọ́n yẹ̀ kúrò nínú májẹ̀mú tí ó ti bá wọn dá àti rí ìjìyà tí yóò dé bá wọn. Bẹ́ẹ̀ náà ni fún àwa náà lónìí, tàbá yẹ̀ kúrò nínú májẹ̀mú Ọlọ́run àti ìfẹ́ rẹ̀, ìjìyà ó ń bẹ fún wa. Ẹ jẹ́ á wo èròǹgbà wa. Èròǹgbà ni láti jíròrò lórí àìṣòdodo láti igun bíbélì àti ìlò rẹ̀. Ohun kejì ni àti láti ṣe ìtúpalẹ̀ ipa àìṣòdodo lórí ìpele àwọn orílẹ̀-èdè, ìjọ àti ìdílé Kristẹni. Ẹ já lọ sínú ìfáàrà wa. Ọ̀kan nínú àwọn ọ̀nà tí ó rọrùn jù láti mọ ìjọba aláìṣòdodo tàbí adarí ni ìkùnà láti mú ìlérí tí wọ́n ṣe fún àwọn tí wọ́n ń darí ṣẹ. Orí ọ̀rọ̀ tí òní ní àìṣòdodo gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìrísí adarí aláìṣòdodo. Àìṣòdodo ni àìnáání tàbí dídá májẹ̀mú, ìlérí tàbí ìfohùnsí tàbí iṣẹ́ mìíràn. Ó jẹ́ àìní ìgbéléke tàbí àìfọkàntán nínú ẹni tí ó fi ẹ̀tàn darí àwọn mìíràn. Lára àwọn àpẹẹrẹ ni àìṣòdodo ọkọ sí ìyàwó rẹ̀ tàbí ti ìyàwó sí ọkọ rẹ̀. Àìṣòdodo aṣojú, ìránṣẹ́ tàbí òṣìṣẹ́ sí ọba rẹ̀ tàbí ìlú, tàbí ti ọba sí àwọn òṣìṣẹ́. Kí ni àwọn àtúbọ̀tán odi tí àìṣòdodo ní lórí ìgbé ayé ènìyàn àti àwọn orílẹ̀-èdè? Ìwé Lúùkù orí kejìlá láti ẹsẹ̀ 47 to 48. Ẹ jẹ́ á wo ohun tí ibẹ̀ sọ fún wa kí a tó tẹ̀síwájú. Luke 12, 47 to 48. Luke chapter 12. Yes, ma'am. Verse 47 to 48. 47 to 48. Yes, ma'am. Àti ọmọ ọ̀dọ̀ náà tí ó mọ ìfẹ́ Olúwa rẹ̀, tí kò sì múra sílẹ̀, tí kò sì ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, òun lè a ó nà púpọ̀. Ṣùgbọ́n èyí tí kò mọ̀, tí ó sì ṣe ohun tí ó yẹ sí lílù,
òun ni a ó lù níwọ̀n. Nítorí ẹnikẹ́ni tí a fi fún ní púpọ̀ lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè púpọ̀. Lọ́dọ̀ ẹni tí a gbé fi púpọ̀ sí, lọ́dọ̀ rẹ̀ ni a ó béèrè sí i. Hallelujah. Hallelujah. Gẹ́gẹ́ bí ibi tí a kà fún wa àti ìfáàrà wa tòwúrọ̀ yìí nínú ẹ̀kọ́ bíbélì tòní, àlàyé tá à ń ṣe fún wa ní pé ipa tí àìṣòdodo ní yálà láàrin ọkọ sí aya tàbí aya sí ọkọ tàbí láàrin òbí sí ọmọ rẹ̀, kódà láàrin àwọn adawa bí ọba ni, àwọn tí ìjọba ni, gẹ́gẹ́ bí wọ́n ṣe lo ipò wọn sí nípa àìṣòdodo àti irú ìjìyà wo ló wà fún àwọn ènìyàn bẹ́ẹ̀. Ẹ jẹ́ á lọ sí àwọn ìjíròrò wa, atọ́nà fún ìjíròrò. Ohun àkọ́kọ́ tí a fẹ́ jíròrò lórí ni wípé ronú lórí ibi kíkà wa fún ẹ̀kọ́ yìí, ìyẹn ìwé Dítarónómì orí 4 tí a kà láti ẹsẹ̀ 25 dé 27, kí o sì ṣàlàyé àìṣòdodo bíi Kìrìsìtẹ́nì. Praise the Lord. Hallelujah. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, ohun tí a lè sọ pé àìṣòdodo túmọ̀ sí, ó jẹ́ dídá májẹ̀mú, ó jẹ́ ohun tí ó yẹ fún ìparun. Àìṣòdodo jẹ́ àìṣòtítọ́, ó dẹ̀ jẹ́ ohun tó máa ń ba ọ̀pọ̀lọpọ̀ ìbáṣepọ̀ jẹ́ láàárín àwọn ènìyàn. Hallelujah. Hallelujah. Gẹ́gẹ́ bí màmá wa ti dáhùn, a rí pé èsì tó ń fi sí àṣà yìí àbí ìdáhùn yìí lóhun tí ó yẹ, pé àìṣòdodo ó túmọ̀ sí dídá májẹ̀mú. Lọ́dà wa kí lẹ rí sọ sí ìbéèrè yẹn náà? Bákan náà bí màmá ṣe sọ, àìṣòdodo jẹ́ nípa pé o mọ nǹkan tó yẹ kó o ṣe ò tún ṣe. Àìṣòdodo ó yẹ fún ìjìyà, ara àìṣòdodo náà tún yẹn. Kéèyàn mọ ohun tí ó tọ́ láti ṣe kó sì fi sílẹ̀ láì ṣe, irú ènìyàn bẹ́ẹ̀ tọ́ sí ìjìyà. Ní orúkọ Jésù, àwa náà fúnra wa tá à ń kẹ́kọ̀ọ́ yìí, a ò ní kùnà ní orúkọ Jésù. Ìbéèrè kejì ni pé jíròrò láti ara ìṣẹ̀lẹ̀ àyíká wa. Àìṣòdodo àwọn tọkọtaya, àìṣòdodo àwọn òbí sí àwọn ọmọ, àti àìṣòdodo àwọn adarí sí àwọn tí wọ́n ń darí. Kò sí Bible reference síbẹ̀ kí a wo àyíká ohun tó ń ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí a bá rí ní àyíká wa ní àárín tọkọ àti ìyàwó, a máa rí pé láti ọjọ́ ìgbéyàwó ni wọ́n ti máa kọ́kọ́ dá májẹ̀mú alákọ̀ọ́kọ́. Ìyẹn tó túmọ̀ sí pé láti fẹ́ nínú ọ̀rọ̀, nínú ìlera àti àìlera. Ṣùgbọ́n tá a bá wò láyé ìsìn, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti gbàgbé májẹ̀mú tó ń dá yẹn, tẹ́ pé wọn ò ṣe òdodo nípa májẹ̀mú yẹn. Tá bá dẹ̀ sì wo nípa òbí sí ọmọ, ọ̀pọ̀lọpọ̀ ló máa ti ṣèlérí fọ́mọ pé ìwọ má wọrí, tó bá ti dọ̀la àwọn fún ẹ ní owó iléèwé rẹ̀. Tó bá di pé ọmọ náà sì wá ṣẹ̀, wọ́n á sọ pé nítorí ó ti ṣẹ̀, mi ní fún ọ ní kíní mọ́. Àìṣòdodo nítorí kíni o, ọmọ yẹn ti fi ọkàn sí. Bákan náà tá bá wọ àwọn òbí wa nígbà míì tó bá fẹ́ jáde lọ, tó wọ́n bá ń sunkún, mọ́mí mo fẹ́ tẹ̀lé ẹ, dájú mo fẹ́ tẹ̀lé yín, ó yá lọ́wọ́ bàtà, mò ń bọ̀, mò ń dúró díẹ̀, ọmọ tó jáde wọ́n ti lọ. Àìṣòdodo kan tún nìyẹn. Tá bá tún wá wò láàárín àwọn adarí wa, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ṣèlérí, a ó ṣe báyìí, a ó ṣe báyìí, a ó ṣe báyìí. Tó bá dẹ̀ sì wọlé tán, gbogbo ẹ̀ náà máa gbàgbé, àpò ara wọn náà máa dùn. Ìyẹn kíni náà? Àìṣòdodo tún nìyẹn náà. Ṣe ìdáhùn dáradára bó ti rí gan-an lè ti sọ. Ẹ já lọ sí ìbéèrè kẹta. Farabalẹ̀ ṣàyẹ̀wò ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 17 dé 21, kí o sì ṣe ìtúpalẹ̀ bí Jésù ṣe jẹ́ olódodo sí ìpolongo rẹ̀. Fi èyí wé ìpolongo àwọn olóṣèlú òde òní, kí o sì jíròrò lórí bí àwọn adarí ti jẹ́ olódodo tàbí bẹ́ẹ̀ kọ́ sí àwọn ìlérí wọn. Ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 17. Ní a sì fi ìwé wòlíì Àìsáyà fún. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí a gbé kọ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì. Ó ti rán mi wá láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́ àti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnrírọ fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́, láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa. Ó sì pa ìwé náà dé, ó tún fi
fún ìránṣẹ́, ó sì jókòó. Gbogbo àwọn tí ń bẹ nínú sínágọ́gù sì tẹjú mọ́ ọn. Ó sì bẹ̀rẹ̀ sí wí fún wọn pé, lónìí ni ìwé mímọ́ yìí ṣẹ ní etí yín. Hallelujah. Ó yá mú mi wá bá wa dáhùn ìbéèrè náà. Ibi kíkà yẹn, a rí bí Jésù ṣe ṣe ìpolongo ohun tí ó wáyé láti wá ṣe. Gẹ́gẹ́ bí Jésù dẹ̀ ti ṣe sọ, ohun gbogbo tí Jésù wáyé láti wá ṣe, gbogbo ẹ̀ ló múṣẹ. Ó ti yàtọ̀ sí ayé òde òní tá bá ní ká fi wé ìpolongo àwọn olóṣèlú. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nígbà tí wọ́n bá ń gbégbá ìbò tí wọ́n ń lọ káàkiri, wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ìlérí, ṣùgbọ́n níkẹyìn ọ̀pọ̀ nínú wọn kì í lè ṣe ìdajì nínú ohun tí wọ́n ti dá májẹ̀mú ẹ̀ àbí tí wọ́n ti ṣèlérí láti ṣe fún àwọn ọmọlẹ́yìn àbí ará ìlú. Praise the Lord. Hallelujah. Ẹ ṣé mú mi wá bí ó ti rí gan náà nìyẹn, rí pé wọ́n ń padà mú iṣẹ́, kò ní ṣe ohun tí wọ́n sọ pé wọ́n á ṣe, wọn kò dàbí ti Jésù. Ẹ já lọ sí ìbéèrè wa tí ó kẹ́yìn. Kí ni ìjìyà Ọlọ́run fún àìṣòdodo yálà ní ìpele orílẹ̀-èdè tàbí ìdílé? Àkọsílẹ̀ Bíbélì tó ní ká wò oníwé Dítarónómì orí 4 ibi tí a ti kọ́kọ́ kà. Ẹ jẹ́ ká lọ sínú ìwé wòlíì Èzíkẹ́lì orí 4 ẹsẹ̀ 13 ìkẹrìnlá. Ìwé wòlíì Èzíkẹ́lì orí 14 ẹsẹ̀ 13. Ó ní, ọmọ ènìyàn, nígbà tí ilẹ̀ náà bá ṣẹ̀ sí mi nípa ìrékọjá búburú, nígbà náà ni èmi ò nawọ́ mi lé e, èmi ò sì ṣẹ́ ọ̀pá oúnjẹ nínú inú rẹ̀, èmi ò sì rán ìyàn sí i, èmi ò sì ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ̀. Hallelujah. Hallelujah. Gẹ́gẹ́ bí ibi tí ẹ kà fún wa mọ́mì, kí ni ìjìyà Ọlọ́run fún àwọn aláìṣòdodo? Ìjìyà tó wà níbẹ̀ fún aláìṣòdodo ni wípé Ọlọ́run á ké aláìṣòdodo kúrò lórí ilẹ̀, àti pé ègún àti ìparun ló ń dúró de aláìṣòdodo. Ègún àti ìparun ló dúró de aláìṣòdodo. Ẹ ṣé. Ní ìparí, ní ìpele yòówù tí a bá bá ara wa, ìṣòdodo ṣe kókó fún ìpegedé. Ẹni tí kò bá ṣòdodo sí àwọn ìlérí tàbí ẹ̀jẹ̀ rẹ̀, yálà sí Ọlọ́run tàbí àwọn tí ó ṣàkóso tàbí tí ó ń darí, á fi ipò náà sílẹ̀ ní ọjọ́ kan. Ọjọ́ kan náà ni á fi ipò náà sílẹ̀. Ìrántí ìkùnà wọn á sì wà pẹ̀lú ìṣẹ̀fẹ̀. Ní orúkọ Jésù, a ò ní fayé pọ̀ ọ̀run wa jẹ́ ọ̀run. Fún ìrònú, àìṣòdodo jẹ́ ọ̀nà tí ó darí sínú àìlọ́lá. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ àkọ́sórí wa, ìwé Èzíkẹ́lì orí 15 ẹsẹ̀ 8. A ó jọ kà á papọ̀. Ṣé a ti wà níbẹ̀? Ó yẹ jẹ́ ká o. Èmi ó sì ṣe ilẹ̀ náà di ahoro, nítorí tí wọ́n ti dẹ́ṣẹ̀ ni Olúwa Ọlọ́run wí. Hallelujah. Ní orúkọ Jésù, Ọlọ́run ní sọ ayé wa dáwóró, kò ní sọ ilé wa dáwóró. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run, a gbé orúkọ rẹ ga fún ẹ̀kọ́ Bíbélì tí ọjọ́ tòní. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. A kọ́ nípa ìṣòdodo, ẹ̀mí àti ìṣòdodo, Ọlọ́run fi fún wa. Ràn wá lọ́wọ́ láti máa tẹ̀lé ipa rẹ̀. Jésù Kristi agbára wa. Àmín. Àmín. Jésù.